ọmọ Yorùbá ẹ ronú ọmọ Yorùbá ẹ ronú ọmọ Yorùbá ẹ ronú ọmọ Yorùbá ẹ ronú. Baba, you're welcome, my nigga. It's me, your boy. I am it. It's me, your boy. Baba, I got some cheese for you. Baba, I got some cheese for you. You know, some of my friends, they're growing up, they're collecting iTunes card, PayPal, Amazon, they're collecting some kind of gift card. Baba, me, I want to be like them. Baba, you understand me, right? Baba, what is it? Baba, Kí ló ń wí náà? Baba, nǹkan tí mò ń sọ ni wípé àwọn ọ̀rẹ́ mi wọ́n ti náwó jù mí lọ, wọ́n ti ń gba iTunes card, wọ́n ń gba PayPal, wọ́n ń gba Amazon, wọ́n ń gba gift card lóríṣiríṣi, òyìnbó ń fún wọn lówó. Èmi náà mo fẹ́ travel out, baba. Ẹ wò, wọ́n wá kí mi ṣubú so that káwọn kan lè gbára tèmi lọ, kó wá já mi sílẹ̀. It's not good. Baba, ọkùnrin tí mo sọ pé o fẹ́ ní owó àbí? Baba, mo fẹ́ náwó. Iṣẹ́ wo ló ń ṣe? Ṣé ẹ rí bí mo ṣe wà yìí? Mo kàn tẹ̀ máa ń wò pé tó bá níṣẹ́ kí n kò bá wọn ṣiṣẹ́ kí n kò máa at once mo máa ń ṣe yahoo kékèké. Baba, I'm a yahoo boy. You know me. You see me. If my guys see me straight, they'll know I'm a G. Baba, as you know me, I'm 15 years old. I'm 15 years old. Yeah. Baba, you know, let me start from the beginning of my money to spend my money from. In fact, I want to travel out from Alta to Ukraine to US. Kí ló máa ń ṣe iná ìyá ọmọ Yorùbá kéékèèké? Ojú kòkòrò àtọ́lẹ̀. Ọmọ 15 years. Ó fẹ́ táwọn. Ó fẹ́ lọ ìlú òyìnbó. Crop. Yeah, my nigga. Bíbélì wípé dájúdájú ẹnikẹ́ni tó bá kọjú ní owó yóò pa òun lójijì. Ìwé oníwàásù. That's not for me. Orí kẹta ẹsẹ̀ kínní ó ní ohun gbogbo làwọn kan wà fún. Ìgbà bíbí ìgbà tá a máa kú. Ẹ wá ń kọjú ẹ wá lọ ṣùgbọ́n owó ẹ̀kan báyé ara yín jẹ́ lẹ́ ń kúkú ọ̀wọ́wọ́. Ẹ̀yẹ ọmọ kéèké ẹ wá ń kọjú ní owó ẹ̀dẹ̀ ń parun lójijì ẹ̀dẹ̀ ń rí ọmọ ké. Ẹ yóò bí ẹni ṣe ṣe o. Kí ló wí? That's not for me. Kò ṣe tèmi. You know, I got some appalists that will do it more than you. Kò yé yín. Nǹkan tí mo sọ ni wípé mo náà babaláwo tó máa ṣe fún mi tó máa dájú tí yín lọ. If you can't do it, I get better person that will train for me. Ṣé o rí pé mo tún mú Bíbélì mọ́ ọ̀rọ̀ tí mo ń sọ bí? Bí mo ti ní babaláwo funfun tó bí mo ti ń ṣe, mi ò ń ṣèkà ó, mi ò ń ṣèké ó. Ṣọ́ọ̀rọ̀ rẹ kí wọ́n bá pa òun lójijì. Ó lè dùn mí, ẹkún tí ìyá rẹ̀ fẹ́ sùn ló ń dùn mí. No, never paid. I rebook it. I retax it. You know, I'm going now. I'm going. Yes.